الحمد لله رب العالمين afi ọpẹ́ fún Ọlọ́run afi fún Ọlọ́run afi okotin je owo afi fún Ọlọ́run alhamdulillah rabbil alamin gbogbo tin je ọpẹ́ Ọlọ́run ba la lo ni o ma fi ko na ni dani gbogbo alamari agbala ye pátápátá alladhi yudhiku wa yuki eja lo mo ko ba ta ndupe fún yi òun náà lọba tí wọ́n ń pani lẹ́rìn bẹ́ẹ̀ náà ni wọ́n ń pani lẹ́kún wáyé bí wáyé ní ẹwàjá lọ́mọ wípé ọba ìlà òun náà ní máa ń yẹ èèyàn ẹni tó kú láyé kò ń ṣe pé bọ̀dá kan ló pa kò ń ṣe pé ìyá ló pa Ọlọ́run náà ló pa ò wáyé fi ìlú wáyé rí ẹjá lọ́mọ pé tó ga lánàá Ọlọ́run bá ló dé ga ẹni tó ń bẹ lókè lánàá Ọlọ́run bá ló ń jẹ́ ó máa bẹ lókè bẹ́ẹ̀ sì ni àwọn tí ń bẹ ńlẹ̀ kò sẹ́ni tó já wọn wálé Ọlọ́run wà láàrin torí pé iṣẹ́ Ọlọ́run ní pé yóò mọ̀ fà wọn lọ sókè bẹ́ẹ̀ ni ó sì mọ̀ já wọn wálẹ̀ subhanahu ní máa fún Ọlọ́run subhanahu kàkà Ọlọ́run bá láìsẹ̀ kàmíkìlì iṣẹ́ ọba tí ò sí ń tá máa fi wé Ọlọ́run ọba tí ò sí ń tá máa fi wé Ọlọ́run bá rí báyìí tó bẹ̀ bẹ́ẹ̀ nìkan sún kó jáde lẹ́nu pé báyìí Ọlọ́run bá rí torí kò sẹ́ni tó lè fọwọ́ sọ̀yà pé òun tó bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run àbí báyìí Ọlọ́run bá rí láìsẹ̀ kàmíkìlì iṣẹ́ kò sí tó máa fi wé Ọlọ́run tó máa ń fún yàn lóúnjẹ tó ń fún yàn lówó àbí èèyàn kan gbé lábẹ́ rẹ báwo pé èmi náà mo ṣe o wọ́pọ̀ ló ṣe o Ọlọ́run bá láàrín ṣe lórí gbogbo kápá pátá Ọlọ́run bá ló kápá gbogbo rẹ̀ lẹ́yìn sọ́ká mi fi ní iṣẹ́ inú fi láàrín wọ́n láti sàmà kò sí ta lè fi wí Ọlọ́run lórílẹ̀ wá bí tó fi dé sọ́mà gan kò sí ta lè fi wí Ọlọ́run ọwọ́ wa sẹ́ni ìwòdàdí torí pé òun tó ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ sí ọlọ́ba tí ó ní mà pa gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ gbogbo àgbáńlá ayé Allahumma salli wa sallim wa barik ala nabiyyina Muhammadin àlékún kí ẹni Ọlọ́run àlékún kí ẹni Ọlọ́run bá ṣe fún àlẹ́bùwà Muhammad man arsalahu Allahu rahmatan lil alamin ẹni tọ́nà bá rẹ̀ níṣẹ́ kó máa jẹ́ ìkẹ́ fún gbogbo àgbáńlá ayé wa 'allama ummata ànábì iná àti bákan náà ló pa àwọn àdúgbò rẹ̀ lẹ́kọ̀ọ́ àlẹ́rì jannata àkún pípẹ́ṣẹ́ rí dájúdájú tá ń pè ní iná òdodo ní ohun àlẹ́rì jannata àkún dájúdájú tá ń pè ní àlìjánà òdodo ní ohun kí gbóyí máa palẹ̀ mọ́fà àlìjánà kẹ́yìn náà lè rà àlìjánà yíwọ̀ wà á nà náà àkún pípẹ́ṣẹ́ wárí o pé dájúdájú tá ń pè ní iná náà òdodo ní ohun káwa náà sára pàtìtì bá ṣe jìnà sí iná náà wà dábà náà kè fi ìyàtàlẹ̀ lẹ́kìí ìbìjánà ànábì náà òun náà ló wá kó wa lẹ́kọ̀ọ́ gbogbo wa lórí nídíṣì wá sí pé wọ́n láti ìlúmọ̀ ṣiṣẹ́ táàlì ìgbèrè àjẹ́lẹ̀ yìí wọ́n ní jà tàbí náà àti gbogbo táàmà ẹ̀ṣẹ́ táàmà fi là níbi iná yìí Allahumma salli wa sallim alayhi àlékún kẹrẹ ọlọ́run gbogbo bá ṣe fún ànẹ́gbà Muhammad wa alihi wa sahbihi kó máa bá wa ara ilé ànẹ́bì àti gbogbo àwọn sọ̀hábà rẹ̀ ila yawmil qari'ah títí di ọjọ́ ẹgbogbo fún bá àmà lẹ́yìn wá padà fa inna mawdu'a khutbatina al-yawm ní tí ó máa jẹ́ àpọ́lé ọ̀rọ̀ wa lónìí òun náà ni musta'idatuka li Ramadan kí ni ìpalẹ̀mọ́ rẹ fún Ramadan kí ni ìpalẹ̀mọ́ rẹ fún Ramadan kí mùsùlùmí náà máa bíra rẹ̀ kí mùsùlùmí kóhùn náà máa bíra rẹ̀ léèrè wípé Ramadana ṣé yóò bá mi láyé ni àbí ò ní bá mi láyé yóò wá bọ́ láyé kò ní bọ́ láyé kí ni wọ́n náà wá ń palẹ̀mọ́ fún ní iṣẹ́ rẹ̀ kí ni wọ́n náà ń palẹ̀mọ́ fún níṣẹ́ dáadáa kí ni wọ́n náà ń palẹ̀ mọ́ fún Ramadan tó Ramadan ń bọ̀ tí wọ́n náà ń bẹ̀rẹ̀ náà tí wọ́n bẹ̀rù pé wípó ti ẹ̀tọ́sù méjì kí Ramadan tó dé wó ti ẹ̀tọ́sù mẹ́ta kí Ramadan tó dé tí ń bẹ lọ́pọ̀ àwọn kanu ẹlòmí tó ń gbọ́ pé ọ̀sẹ̀ méjì oòrùn láàrin ọ̀sẹ̀ méjì Ramadan ó lè bá ń ká ọmọ ní pé oṣù yìí táwọn ònírí táwọn máa ń ṣe àwọn ònírí ṣe mọ́ oṣù yìí táwọn máa ń gé táwọn máa ń jìnà sí ọtí mú àwọn oṣù yìí tí ń bọ̀ ìbànújẹ́ ẹ̀ ló dé bẹ́ẹ̀ lónìí ìbànújẹ́ ẹ̀ ló dé bẹ́ẹ̀ lónìí lórí pé àwọn òṣàní rí ìbàjẹ́ sí ẹnu àsìkò tó sì bá dé àwọn tó ń jìnà sí ìgbọ̀tọ̀ ìbà kí ní ìpalẹ̀ máa ti wà náà fún oṣù tí ó tàà sọ inna Ramadan ẹjá lọ mú oṣù Ramadan shahrun múnìá fi ta'amu sharab oṣù kan tẹ́ wọ́n kọ̀ fún wa ní ká máa mú kánbẹ̀ ká sì máa jẹ kánbẹ̀ ní ọ̀sán rẹ̀ ní ogun ní gbogbo ọ̀sán Ramadana wọ́n kọ̀ fún wa ká máa mú káàbí ká máa jẹ kánbẹ̀ walakin ayyama òṣèwárí gbogbo ọjọ́ tí ń bẹ ní oṣù Ramadana tá a fẹ́ sọ fún wa yìí gbogbo ọjọ́ tí ń bẹ ní oṣù rẹ̀ mamluhatun bil ghufran gbogbo ọjọ́ náà pátápátá lọ́nà máa ń forí jì ẹ̀dá
gbogbo ọjọ́ náà pátápátá ló kún kẹ́kẹ́ fún àforíjì látọ̀dọ̀ Ọlọ́run Ọba, gbogbo ọjọ́ náà pátápátá ló kún kẹ́kẹ́ fún ìbùkún àti ìkẹ́ látọ̀dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu ní ìtànẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tóun náà ti dóyẹ wa wípé tí Ramadan náà bá ti ń dé o fúti àti àbúwábù jannat gbogbo ilẹ̀kùn tó wọnú àjẹ́lẹ̀ pátápátá Ọlọ́run Ọba Allah ó ṣí kalẹ̀ wà fúti àti àbúwábù nìran gbogbo ilẹ̀kùn tí ó wọ inú náà pátápátá ni wọ́n lọ ti pátápátá ní ìtọ́nà ń fi sọ fún agbẹ́ oṣù yóò òun fẹ́ nìkan kó wọnú náà inú àjẹ́ náà lòun fẹ́ kẹ́nìkan wá wọ̀ sáàlìjánà yìí òun náà wọ́n ní wá sáré káwà náà palẹ̀ mọ́ ilé báwo láṣẹ kèrè àjẹ́nà nínú oṣù Ramadan, báwo láṣẹ kèrè àánú Ọlọ́run nínú oṣù Ramadan, báwo láṣẹ kèrè àforíjì Ọlọ́run nínú oṣù Ramadan nínú tẹ́kìrì náà wà sọ́mù Ramadan ẹjá lọ́mọ pé àwẹ̀ Ramadan amrun min Allah ta'ala ẹjá lọ́mọ pé àṣẹ kan látọ̀dọ̀ Ọlọ́run yóò kò ń ṣe pé àwọn mùsùlùmí gbàwẹ̀ yìí pẹ̀lú fẹ́nú, kò ń ṣe pé àpòrò ní sọ, kò ń ṣe pé ṣéwù kan ló ní a máa gbà á, kò ń ṣe pé fàáfà kan ló sọ fún wa pé àfikẹ́ máa gbàwẹ̀ lásìkò yìí ó rárá o, àṣẹ kan látọ̀dọ̀ Ọlọ́run Allah ni o, àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run bá dẹ́dà àṣẹdá wa ni o, àṣẹ kan látọ̀dọ̀ Ọlọ́run bá dẹ́dà ni o, tọ́lọ̀ bá sì ń sọ fún wa ní Kùránù Suratul Baqara tọ́lọ̀ ní ya ayyuhal ladhina amanu tọ́lọ̀ ní mo pè ìtẹ́ nígbẹ̀kọ́ tẹ́ nígbàgbọ́ mi Ọlọ́run, ẹ̀yìntẹ́ nígbàgbọ́ mi Ọlọ́run kutiba alaykumus siyamu mo ti ṣe àwẹ̀ lọ́ranyàn lé yín lórí o, mo ṣe àwẹ̀ nígbàtẹ́ nínú oṣù Ramadan mo ṣe lọ́ranyàn lé yín lórí kama kutiba alal ladhina min qablikum gẹ́gẹ́ bí mo ṣe sí lọ́ranyàn láwọn tó ṣíwájú yín lórí la'allakum tattaqun bí ẹ̀yin náà lè máa bẹ̀rẹ̀ tí ó páyọ̀ Ọlọ́run ní tó túnmọ̀ sí pé tí ó bá gbàwẹ̀ tán ó jẹ́ kó máa bẹ̀rẹ̀ tó ti páyọ̀ Ọlọ́run tí ó bá gbàwẹ̀ 29 àbí 30 days yẹn tán ó jẹ́ kí wọ́n náà máa bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ Ọlọ́run bàbá rẹ̀ yóò kọ̀ta ní ìmọ̀ ista'iddu li hadha ash-shahr káwà náà wá ká palẹ̀ mọ́ fún oṣù tá ń sọ fún àyí bí khalisi niyya pẹ̀láníyàn tó dá ní ojú palẹ̀ mọ́ pẹ̀láníyàn tó dá pé oṣù yìí ìbádà mi máa lékún ní kò gbọdọ̀ fi palẹ̀ mọ́nù máa fi palẹ̀ mọ́ wípé wọ́n ṣe láti wọ́n ní oúnjẹ oṣù yìí máa lè sọ pé oúnjẹ mẹ́rin mú ń gbà tó bá ní ẹ̀lọ fi ń palẹ̀ mọ́ òun ṣe ra rẹ ní o tó bá jẹ́ ẹ̀lọ ń palẹ̀ mọ́ òun ṣe ra rẹ ní o wọ́n ṣe láti ọmọ kú kókó yẹn ó tẹ̀ ti dáadáa pẹ́ni kò kí sí mẹ́ kókó mẹ́fà ni màá máa kó tó bá jẹ́ ẹ̀lọ fi ń palẹ̀ mọ́ òun tán rẹ ní o torí oṣù Ramadan oṣù kan tí èèyàn máa ń sọ̀rọ̀ rẹ̀ lẹ́fọ́ náà ní oṣù kan tí ò nílò ń pa ayé ìmọ̀ tọ́wọ̀ pé kí ló kùnú ayé ìmọ̀ oṣù kan tó sọ̀rọ̀ rẹ̀ lẹ́fọ́ náà pé báwọn mo ṣe fẹ́ jẹ́rì àsìkò yìí wọ̀n àsìkò bí fọ́ọ̀sì tí èèyàn máa ń nípinnu pé báwọn mo ṣe fẹ́ jẹ́rì oṣù yìí ìpinnu tó pọ̀lọ̀ wà lọ́kàn mùsùlùmí pé bóṣù ìbá dé báwọn mo ṣe fẹ́ gbogbo tí mo fẹ́ kó èrè tí bẹ́ẹ̀ ní oṣù yìí mo fẹ́ sá torí pé kíyàn lè máa bẹ mílẹ̀ ní mo tẹ́ kí ìnàbà ẹ̀kọ́rẹ́dẹ̀ ti ààrẹ kíyàn lè máa bẹ nínú àwọn olùpáyọ̀ Ọlọ́run nínú àwọn ẹni máa lọ́dọ̀ Ọlọ́run gbà tí wọ́n dáná bá tán ìfọ̀tẹ̀ ìbáyẹ̀ bí i ìsẹ̀rídáde ní Ramadan tí a bẹ́ fẹ́ palẹ̀ máa fún oṣù Ramadan tá ń sọ yìí ìdá àbí sọ́dà pọ̀tìmìnì ààrẹ tí ó ní sàárà táwọn kan máa ń tọ́jú ní oṣù Ramadan sàárà àbí orúkọ rẹ̀ tó máa ń pariwo lórí rédíò nínú Ramadan oúnjẹ tó ṣe máa ń pè àwọn èèyàn ní Ramadan ebi ń pa àwọn èèyàn lásìkò yìí ní Ramadan ní kọ́kọ́ ebi ń pa àwọn èèyàn yìí tó ṣe máa ń dájọ́ nínú Ramadan yìí gbìyànjú máa bẹ̀rẹ̀ sàárà rẹ̀ láti sí tó bá jẹ́ 50 naira àbí 100 naira àbí 1000 ló bẹ́ fi mẹ́ ṣe sàárà lójoojúmọ́ wọ́n náà bẹ̀rẹ̀ láti sí in tí wọ́n náà máa ń tó yóò wúlò fẹ́nìkan wọ́n náà máa ṣe sàárà kó sì máa ṣe pàdé pẹ̀lá ní ètò dá láti sí hátà àtàtàdà àrẹ ìhàyà òmìnira fi ọ̀rọ̀ wọ́n tí tí ó fi rò ẹ lọ́rùn tí ó fún mẹ́ lára ńgbà tí ó wọ́n náà bá dé tí iṣẹ́ olóore yìí tí ó fún mẹ́ lára tí ó wọ́n náà bá dé fàtẹ́lùkùlà fi ìmọ̀ kí ìdá fi yìí fi àmì tí wọ́n náà máa bẹ nínú àwọn tánẹ̀kọ́ Muhammad tó sọ nípa wọn nínú àdísì rẹ̀
tí ó máa bẹnu àwọn tí ó jèrè nínú àwọn tánẹ́kọ̀ọ́ Muhammad kí ọlọ́pù máa bá tó sọ á ní Abi Hurairah akùnrin rábẹ̀bà wá kọ́lẹ̀ ó sọ pé kọ́lẹ̀ Rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run kí ọlọ́pù máa bá sọ wáyé pé máa ní yáwó ní yusuf ní ìbádà èyí ó kù ní ọjọ́ kan tí ẹrú sí ọlọ́run kan bá ti ń jí illa malakani yansilani àwọn màláíkà méjì ó mọ̀ sọ̀kalẹ̀ gbogbo ojoojúmọ́ tí gbogbo ẹrú sí ọlọ́run kan bá ti ń jí nínú rẹ̀ àwọn màláíkà méjì wọ́n mọ̀ sọ̀kalẹ̀ fàìkúlù àdúgbà ìkọ́nà àwọn màláíkà méjèèjì yìí tí ó máa sọ ní pé o Allahumma ọlọ́run ẹ̀tí ìmún fi kọ̀ntọ́láfà tí ó dẹ́ni tí náwó rẹ̀ ní ẹni tí náwó rẹ̀ ní bá wa tá lọ́rẹ ọrẹ tí ń tà ní bá wa ṣe ní lọ́pọ̀ fún Allahumma àdúrà tí kan wọ́n mọ̀ ṣe ní pé o ẹ̀tí ìmún fi kọ̀ntọ́láfà ẹni tí ń ṣe náwó lójoojúmọ́ yóò bá wa ṣe lọ́pọ̀ fún ìnáwó tí náà wà ẹ̀kúrù làtàrù ìkéjì nínú àwọn màláíkà yẹn ni tó wọn bá sọ pé Allahumma ọlọ́wọ̀ ẹ̀yìn tí mú síkà tààdàfà ṣẹ́ ẹni tó ní tó mọ̀ ní tó wá ń káwọ́ yìí ọlọ́wọ̀ bá wà fi parun sí owó rẹ̀ ṣòtò nílẹ̀ ìwọ́n náà tó ní tó kó pamọ́ má sọ nígbà tí wọ́n náà bá dé bẹ̀rẹ̀ láti sìn ní tó bá lágbára tó bá ní kápá máa fún yà ẹyọkan ẹnìkan ló lágbára àti fún ní ìkẹ̀kọ́ tó mọ̀ pé yóò ṣàǹfàní fún lójoojúmọ́ wọ́n lè máa ṣe kí ọmọ lánàá òfìdé ẹkùnjẹ́ nígbà wọ́n lè àtẹ́sọ àwọ̀wọ́ ikú wọn àbí ikú wọn pa nígbàkún fi ṣọ́nà wọ́n ti wọ́n tó wá lọ pọ̀ ilé ìpàtàkì fún wa àwọn òbí wa méjèèjì Ramadan ń bọ̀ wá ṣe lára àwọn ìpalẹ̀mọ́ tẹ́yẹ náà gbọ́dọ̀ fi sínú ìpalẹ̀mọ́ wípé báwo làwọn ìyá mi àti bàbá mi báwo ni wọ́n ṣe ráwọ̀ yìí gbà lọ́nà tí ó rọrùn báwo ni wọ́n ṣe ráwọ̀ yìí gbà lọ́nà tí ó rọrùn tí ó ní jẹ́ páwọn náà ó ṣe máa lọ tò sí mẹ́ṣáláṣí kan àbí wọ́n ṣe máa retí ọ̀sán tí wọ́n fún wọn mẹ́ṣáláṣí kan tó ṣínú tí ó ṣe páwọn náà ó ṣe máa lọ jókòó sí ti mẹ́ṣáláṣí lóòótọ́ sí mẹ́ṣáláṣí ṣe sàárà àti ẹ̀fọ́ náà ní o tó bá wù yà wọ́n lè jẹ́ tó bá sì wù wọ́n sì lè pẹ́ jẹ́ àmọ́ ètò fi ń dájú kọ́mọ̀ páwọn ní táwọn jẹnulé kọ́kọ̀ wọ́n balẹ̀ wípé ọmọ mi ti fún mi ní nǹkan tí ń fi gbà wẹ̀ ọmọ mi ti fún mi ní nǹkan tí ń fi gbà wẹ̀ má pa àwọn òbí rẹ̀ tí ó sọ inú ọmọ lọ́lẹ̀ tí bọ̀ yìí fi sínú ìpalẹ̀mọ́ rẹ̀ pé ìyá mi àti bàbá mi báwo ni wọ́n ṣe gbà wẹ̀ tí wọn ò ti ní pàdé tí wọ́n nílò pé àwẹ̀ yìí àwẹ̀ abo ilé ìgbésẹ̀ àwẹ̀ akọ tó pẹ́ náà ní kó fi sínú palẹ̀mọ́ rẹ̀ o bẹ́ẹ̀ náà ni àwọn alásùnmọ́ rẹ̀ àwọn tó jẹ́ ẹbí rẹ̀ wọ́n gbàgbé wọn kó nípa ọmọ aláàsọ fún wa wọ́n bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn mẹ́ ṣe dáadáa sí jù Ànábì kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn fámílì rẹ̀ lẹ́ni ọ̀dọ̀ àwọn fámílì rẹ̀ ni ó ìyàwó rẹ̀ tọ́jú rẹ̀ àwọn ọmọ rẹ̀ tọ́jú wọn jẹ́kọ́kọ́ wọn bá rẹ̀ wípé àmìntà àfìgbà Ramadan náà bẹ́ẹ̀lẹ̀ tí bà ní tí ò ní máa dé sáwọn náà lọ́kàn wípé ṣé àwọn òṣìlẹ̀ yà báyìí bàbá kí bàbá kọ́ ló bí àwọn báyìí tí ò ní máa wà lọ́kàn àwọn ọmọ bẹ́ẹ̀ oríṣẹ́ rí orí àwọn ọmọ kéékèèké ìdẹ́ẹ̀rẹ̀ penetrate wọnú làákàrí wọn nítorí tọ́mọ kékeré bá rí nǹkan ní tó dáa ju tó bẹ́ẹ̀ nílé wọn lọ ó lè mọ́ sọ jáde kò yóò wọ́n pé àtúnwò òṣìlẹ̀ yà báyìí àmọ́ tí ò ní máa wà ní ọkàn rẹ tí ò ní máa wà ní ọkàn àwọn ọmọ rẹ wọ́n náà gbìyànjú ṣètọ́jú àwọn ọmọ rẹ tọ́kàn wọ́n fi balẹ̀ kódà wọ́n rí ní nǹkan ọkàn wọ́n balẹ̀ dáàdì ní tọ́jú dáàdì ní tọ́jú wa ìyàwó rẹ náà bẹ́ẹ̀ náà tí ọkàn tẹ́ ló fi balẹ̀ pé balẹ̀ náà ní tọ́jú wa ìtí ọmọ bá náà wà fún ìyẹn owó túbọ̀ lọ máa wà ní ọmọ náà olóhun ṣẹ́ sí ọlọ́run olóhun jọ́sìn fún ọlọ́run káwọn tó tún máa fi èpè ránṣẹ́ sí ọ kínú àwọn tó tún máa bàjẹ́ lórí ìwọ̀ tó jẹ́ kí wọ́n pé fún wọn kínú àwọn kan máa bàjẹ́ lórí ẹ̀kọ́ tó jẹ́ kó pé fún wọn wọ́n sàájúwọ̀n wọ́n náà ṣèrànlọ́ fún wọn bó bá ṣe lágbára mọ́ ìwọ́n náà ṣèrànlọ́ fún wọn ní ẹ̀sùn wọn bí yusuf wọn àmì káwọn náà lè gbàwẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú dùnú fi ṣáàyẹ Ramadan nínú oṣù Ramadan وكذلك علماءكم وأئمتكم bẹ́ẹ̀ náà ni àwọn àfáà yìí àtàwọn ìmáàmù yìí ní mẹ́gbàgbé àwọn náà àwọn àfáà mọ́ṣáláṣí yìí àwọn àfáà ọmọlẹ́kẹ́wù yìí
àwọn àfá ọmọ yìí tẹ́ ń kọ́ ọmọ tí ń kọ́ ọmọ àwọn àfá àti ń kọ́ ọmọ yìí kéwú ẹ má gbàgbé àwọn náà àwọn ìmáàmù yìí náà ẹ má gbàgbé àwọn náà dípòtà ní ìmáàmù bẹ́ẹ̀ àmì ní náà wọ́n náà bẹ̀rẹ̀ láti sìn عود نفسك على طول الدعاء وفضل من العليات المغفورة عن النبي صلى الله عليه وسلم sórí tó tún pọ̀rọ̀ fi palẹ̀ máa sọ Ramadan tí ń bọ̀ yìí òun náà ní wípé máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà nísìn àdúrà tó wé ṣe kúṣẹ́kúṣẹ́ láàrin 1 minute láì ó ti dé ó ti kúrò mẹ́ṣẹ́láṣí sórí láti sí ìlọ jẹ́ká àdúrà yẹn tún pọ̀ sí kún mọ́ lára dáadáa àwọn àdúrà tó wọ́n látọ̀dọ̀ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam àwọn àdúrà sọ̀bá àti àdúrà mẹ́sà àwọn àdúrà tánà bí ní ká mọ́ ṣe láàárọ̀ àti nírọ̀lẹ́ àwọn jawami àdúrà tó yẹ pé àdúrà yìí tàtàwì jawami al-kalimat tó yẹ pé ó kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tàbí tí ó kó sínú ọ̀rọ̀ àgbáǹkà ó kó sínú tàbáwọ̀ àdúrà tánà ń ṣe láàárọ̀ àti lálẹ́ ó dá kí mùsùlùmí mọ́ ṣe ó lẹ́ sọ pọ́nú àwọn àdúrà yẹn fún ọdún wọn náà lè mọ̀ pé mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ wọ́n mú ṣàdúrà yìí ìtumọ̀ ẹ̀dẹ́ nípa Allahumma ọlọ́run inni as'aluka khayra hadha al-yawm ọlọ́run orí tí ń bẹ lójú ní ṣe fún mi Allahumma inni as'aluka khayra hadha al-yawm àánú rẹ̀ tí ń bẹ lójú ṣe fún mi wà fatihahu ìṣìnà tí ń bẹ lójú ṣe fún mi wà nasrahu ànàṣẹ́ rẹ̀ tí ń bẹ lójú ṣe fún mi wà núrahu ìmọ́lẹ̀ rẹ̀ tí ń bẹ lójú tán fún mi wà hudahu ọ̀nà àmà rẹ̀ tí ń bẹ lójú ṣe fún mi wàhúrù bí kàmì ṣáàrì ha wà ní ṣáàrì àbúrú rẹ tí ń bẹ lónìí dákùnlà mí mẹ́ àdúrà ìwọ́nà pọ̀ tí púpọ̀ tàdúrà yìí kó sínú kú wọ́n máa ṣẹlẹ̀ láàárọ̀ lálẹ́ lójoojúmọ́ ìwọ́nà ohun torí tọ́lọ̀mù ti kó fún olóre ìwọ́nà ohun tọ́lọ̀mù ti kójọ fún olóre ní ẹni kọ́kọ́ ó pọ̀ lóríṣiríṣi bẹ́ẹ̀ tánàbọ̀ Muhammad sọ́fún àwọn sọ́nà tó ní àwọn ṣe káwà náà ń pè káwà náà bẹ̀rẹ̀ tí ń lọ ká máa kó sínú àwọn àdúrà yìí sí tàbá tó wá lọ bọ́ sínú oṣù Ramadan káwà tó ní mẹ́ ṣiṣẹ́ káwà náà wo bí Ọlọ́run ṣe kó lè pọ̀ fún wa nínú oṣù Ramadan nípọ̀tẹ̀ bí máa rí wasta'inu bi tilawati al-Qur'an ẹjẹ́ àpalẹ̀ mọ́ lẹ́ni tí ó mọ́ ká Qur'an dáadáa torí ìpalẹ̀ mọ́ fún oṣù Ramadan kò ṣe nǹkan tó máa bọ̀ wó pé ẹwọ́n tàbá ti bẹ̀rẹ̀ ọmọ tàbí àwọn ìṣẹ́ jáde bí bẹ́ẹ̀ kọ́ Ramadan oṣù àdúgbò tó bọ̀ àmọ́ ọ̀kan tí ẹgbẹ́ gbọ́dọ̀ rẹ̀ ìpò fẹ́ lọ gbà nínú oṣù Ramadan oṣù kẹrin tó tọ́ ẹ̀mí tí ẹgbẹ́ gbọ́dọ̀ rẹ̀ ní ọgbọ̀dọ̀ wà díẹ̀ pé lóòótọ́ fẹ́ lọ rí kẹ́ nínú oṣù Ramadan àmọ́ ọkọ̀ wọ́n ní oṣù Ramadan náà lọ́pù díẹ̀ tó tẹ̀ tí nípalẹ̀ mọ́ kankan ọkọ̀ tẹ̀ wá ń jẹ́ wípé babalápájá ọmọ àlọ́rọ̀ oṣù tẹ́lú yẹn ẹgbẹ̀ gbogbo tí ẹ̀ nípa lè mọ́ kẹta rárá tí wọ́n bàdá náà bá bẹ̀rẹ̀ lójú ẹ̀ yóò mọ́ ẹ̀sùn yóò mọ́ jíni yóò mọ́ ẹ̀sùn yóò mọ́ jíni tí mùsùlùmí ò gbọdọ̀ nílẹ̀ mùsùlùmí gbọdọ̀ wà pípẹ́ oṣù àánú yìí pọ̀ wá kí láà lè fi jèrè oṣù àánú yìí kí láà lè fi rí ìkẹ́ Ọlọ́run oṣù àánú yìí tó gbọdọ̀ wà lọ́kàn mùsùlùmí oṣù Qur'an tó wá fẹ́ máa kà ń bẹ́ ìwọ́n náà wákùtà yẹ sí ọ̀lẹ́ tí ra wà tí láti sìn ìwọ́n náà ṣe àwọn àsìkò kan lẹ́ṣà tí wọ́n náà máa fi ka Qur'an nínú oṣù Ramadan fàyíká ní tààdẹ́tùkà àtẹ́tùrúwà jùsà yawmiyyan tó bá jẹ́ tẹ́lẹ̀ jùsì wùkà lọ máa ń ká ní oṣù ní tẹ́lẹ̀ lónìí báyìí sí ọkọ̀ púpọ̀ ọ̀nà wáyé ní òtí ìka Qur'an tí a ti kò yìí tó báyìí sí lónìí ó sì gbọdọ̀ wà ní àṣà mùsùlùmí kó máa ka Qur'an lójoojúmọ́ nínú àṣà mùsùlùmí ó gbọdọ̀ máa ka Qur'an lójoojúmọ́ kò bá ṣe gbogbo ṣe máa tí ẹ̀kẹ́rẹ́ tó wọ́n náà tí ẹ̀kọ́ máa ká Kùránì lójoojúmọ́ àmá gẹ́gẹ́ bí mùsùlùmí tó bá tí ẹ̀wà ń kájú sí òkà lójúmọ́ tẹ́lẹ̀ pàtẹ́jì àlọ́ha jùsọ̀ ẹ̀yìn ní àwòsàdáfà ìwọ́n ni wá increase ẹ̀ sọ́ọ́dí méjì àdúgbò sọ́ọ́dí mẹ́ta sọ́ọ́dí méjì àdúgbò sọ́ọ́dí mẹ́ta kó wá máa lékún ẹ̀ orí pé tó máa tó àsìkò ní Ramadan yóò ti mú ẹ lára tí Ramadan bá wọlé tán ó wọlé sínú wípé o ti ń ka Kùránì tẹ́lẹ̀ kò ní jẹ́ pé Ramadan ní ó ṣe blẹ́ndì ẹ fún Kùránì kò
kò ṣe pé Ramadan nìkan ni ó ṣe àmà sọ tó ṣe wá wó pé Ramadan yìí Kùránì ti pọ̀ jù ó ní Kùránì ó ṣe pọ̀ níwájú mùsùlùmí ẹlòmí ó gbé Kùránì ìdálé báyìí tó bá ní ẹmà kà láti Fátíà ẹmà kà dé nẹ́sì ni ó ní ó ti pọ̀ jù ó ní ilé nìkan tẹ́ ní ó máa ká ẹlòmí ìláyà àmọ́ tó bá ti ń kà tẹ́lẹ̀ yóò wẹ̀ lọ́rùn wípé ẹlòmí bí Kùránì ṣe wà yìí ẹlòmí ń parí ẹ̀ bó bá ṣe rọ ẹlòmí náà ẹlòmí parí ọjọ́ mẹ́ta ẹlòmí ìsìnyẹ tó bá jókòó látàárọ̀ tí àyè bá gbẹ ẹlòmí látàárọ̀ tí ló fi ṣù ẹlòmí ó parí ẹ̀ ẹlòmí sí rẹ̀ lọ́jọ́ méje ká ẹlòmí ìrẹ̀lẹ̀ ó ní lára láti jókòó láti ka Kùránì Kùránì mùsùlùmí ò gbọdọ̀ fi Kùránì lẹ́ o Kùránì ò ń ṣe nǹkan tí mùsùlùmí máa ń fi lẹ́ o Kùránì gangan fúnra rẹ̀ lóòrùn ìmọ́lẹ̀ ní o Kùránì gangan fúnra rẹ̀ húdà ọ̀nàmà ní o Kùránì gangan fúnra rẹ̀ ṣífáwọn wà rahmatan fi sọ́nù Kùránì ní o ìwòsàn ní tí ó dábẹ̀ tó ń ṣe ọ́ Kùránì gangan ní ìwòsàn rẹ̀ torí ìkẹ́tọ̀ wá kí ní Kùránì gangan ní ìkẹ́tọ̀ lọ fẹ́ fún ọ tó ìwọlé tó mọ́ kó jẹ́ ní Kùránì jẹ́ tó mọ́ ká ní gbogbo ọgbà kí Ramadan tó dé kó tí mọ́ ká tí Ramadan bá wá dé tán yóò wá dé nǹkan tí ó ti mẹ́ lára ẹkọ̀tẹ̀ ìmọ̀ ẹkọ̀tẹ̀ lórí sẹ́lẹ̀fì sọ́lẹ̀ ẹjẹ́ akọ́ṣẹ́ àwọn ẹni tó ti síwájú ẹjẹ́ akọ́ṣẹ́ àwọn ẹni dáadáa tí wọ́n ti síwájú alladhina yatrukuna kulla awqatihim lil ibada àwọn tó yẹ pé wọ́n fi gbogbo àwọn àsìkò wọn lẹ̀ láti lè fi jọ́sìn fún Ọlọ́run wọ́n fi gbogbo àwọn wákàtí wọn lẹ̀ láti lè fi jọ́sìn fún Ọlọ́run torí pé káàdì Amr ibn Qais ọmọ ìgbàlágùn ìkẹni Amr ibn Qais ìdá ẹ̀dẹ́sẹ̀lẹ̀ Sha'ban tí oṣù Sha'ban tó bá ti dé àfọ̀lẹ̀kọ̀ Hanuta yóò wá ti ibi tó máa ń sùn sí ó dẹ̀ àbí kíọ́sìkì báyìí yóò wá ti kíọ́sìkì yẹn yóò tí pa bí ilé tó máa ń fi kíní kan bí ó pákó kàn báyìí pẹ̀lú máa ń sùn sí yóò wá tí pa kí ló ṣe tàfà lọ́gbà ní kíra àti Kùránì kò sí tí ṣe tó ń ka Kùránì nìkan lọ Kùránì ní kà níbi tó wà kìí ṣe pé kò ní kí ọ̀rọ̀ yẹn yóò mọ́ kí ọ̀rọ̀ yẹn àmọ́ Kùránì yẹn ló gbájúmọ́ nínú ilé tó wà wọn tó mọ́ pé ìwọ tó bá tilẹ̀kùn mọ́rí àwọn òbí ẹ̀ máa bẹ̀rù ní pé Sulaiman ti tilẹ̀kùn mọ́rí nǹkan kí nǹkan ní kú onú lé fún àwọn ẹni rẹ̀ tó bá tilẹ̀kùn mọ́rí kò sí tí wọ́n ṣe ìbádà ni wọ́n sí náà ní wọ́n ṣe tọ́lọ̀ wọ́n fi yọ́nú sí wọn ni wọ́n ṣe ìgbà tí wọ́n fi orí wájú Ọlọ́run kí ni wọ́n náà gbájúmọ́ kí ni wọ́n náà fẹ́ gbájúmọ́ lásìkò ìjọmọ̀ wọ́n náà nípọ̀ wáyé má sùn bọ̀ bí náà ṣe àjẹ́nà yìí akọ̀rọ̀ pé lọ́fẹ̀ẹ́ lè yóò rárí jẹ́ náà wẹ̀ ṣe lákọ̀rọ̀ pé lọ́fẹ̀ẹ́ lè yóò máa rórí lọ́tọ̀ Ọlọ́run ṣe lákọ̀rọ̀ pé lọ́fẹ̀ẹ́ lè yóò máa rí ìrọ̀rùn kọ̀ máa dé báyẹ̀ náà báwọn ẹ̀ wọ́n náà ní tọ́ ti síwájú Ọlọ́run ìwọ́n náà ní ìpalẹ̀mọ́ tí wọ́n náà tó palẹ̀mọ́ tó fi lóore gbà lọ́dọ̀ Ọlọ́run tó gbọ́dọ̀ bí máa ìstàríkò ní ìtààmì masaki ẹjẹ́ káwà náà palẹ̀mọ́ fún oṣù Ramadan báwo láti máa fáwọn èèyàn lóyìn ẹnu oṣù Ramadan wọ́tẹ̀ tí ó sọ ìmí báwo ni wọ́n náà ṣe lè máa kó àwọn èèyàn ní oṣù Ramadan bọ́ kí làwọn náà ń palẹ̀mọ́ fún bẹ́ẹ̀ Ramadan fẹ́ dé kí ni ìpalẹ̀mọ́ ti wà náà báwo ni wọ́n náà ṣe lè máa ti ẹnu kan ló lè bọ́ Ramadan ni méjì ní mẹ́ta ní kí ní palẹ̀mọ́ ti ẹ̀lẹ́ pọ́ntánẹ̀wà Muhammad sallallahu alaihi wasallam àmì ìbọn Khalid al-Juhani òun ló pẹ̀pẹ̀ wáyé lápá ọlọ́pàá ayọ́ sí pàà ló sọ pé qala Rasulullah sallallahu alaihi wasallam ó dà nípa Muhammad ìkẹ́ ọlọ́pàá bàbá wọn ní mẹ́rin fàtọ́rà sọ́ọ̀lì mẹ́ ẹni tó bá fún aláwẹ̀ lóúnjẹ aláwẹ̀ lóúnjẹ tó fi sínú kana lahu mithla ajrihi onírú ẹni bẹ́ẹ̀ yóò pàdé ní ládá aláwẹ̀ wọn lórí pé ó fún aláwẹ̀ kan ló jẹ ládátẹ́ni ẹ̀ ń gbà lórí pé ó gbàwẹ̀ fún Ọlọ́run ó san wọn náà lẹ́san ládá rẹ̀ gbẹ́rẹ̀ annáwùlà yẹn kùsù min ágìlì sọ ìṣẹ̀dá lórí pé kò ní dí ládá aláwẹ̀ yẹn kọ yóò gbà ládá àti ẹ̀ kọ̀m̀plìtì lórí pé ó gbàwẹ̀ àmọ́ ìwọ náà tó fún ló jẹ ìwọ náà gbà ládá kọ̀m̀plìtì tó bá jẹ́ pé wọ́n náà aláwẹ̀ ìwọ náà kún aláwẹ̀ ó gbà ládá àwẹ̀ rẹ̀ kọ̀m̀plìtì ládá pọ̀ tó fún ìyà ló jẹ ọ́ tún gbà kọ̀m̀plìtì
tó ní ẹ̀rí ládá tí bẹ̀mẹ̀ wọ́n náà ṣàánú àwọn èèyàn nínú Ramadan tó bá ṣe lágbára mọ́ fún àwọn èèyàn lọ́nà Ramadan tó bá ṣe lágbára mọ́ in tó bá máa kú ọ̀nà lè ṣe lọ́fọ́n tí ń gbáwẹ̀ ní Ramadan àbẹ̀rọ̀ bàbá kọ́nà ṣe rọrùn fún wa nígbòtà ìmáàlì ìbítàkìdúró wẹ́ìdánà àdìsá àtìsọ torí Ramadan bọ̀ àwọn àjókòó okú tó mẹ́ jókòó kiri mú àwọn assembly ikú àwọn klọ́bì tó mẹ́ lọ tètè máa jáwọ́ bẹ̀ ní sí o àwọn àjókòó tí ó ṣàǹfààní tó mẹ́ jókòó Ramadan tí ń bọ̀ ní ìdúkò jìnà sí gbogbo àwọn ọkọ̀ tí ó máa kó ẹgbá tó máa kó bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ẹja jìnà sí o àbí Ọlọ́run Allah subhanahu kọ́nà ń ṣe ọ̀rùn fẹ́ ìtẹ̀kọ́ wa kúrò ìtayé àtàlùyàmà kọ́nà ń ṣe fún àwọn ọmọ tí ń bọ̀ wá Ọlọ́run nípa wa láyé àtàláfíà kó wọ́n wá ní wọn lápapọ̀ wá ní kẹwọ́lọ́run bọ́dá àwọn ọ̀rẹ́ àkókọ̀ta إلا بالله العظيم